Bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ nípa fíìmù àti eré àgbéléwò lónìí ní Rare Edge Film and Art Academy lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Wá kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń lo ìmọ̀ ìgbàlódé tòde òní nípa bí a ṣe ń gbé sinimá jáde lóríṣiríṣi lọ́nà ìgbàlódé tòde òní. Ọ̀nà tí a lè gbà sọdúngbó àti bí a ṣe lè sọ ọ́ di ọrọ̀ ajé pẹ̀lú ẹ̀kọ́ nípa eré orí ìtàgé. Àdánilẹ́kọ̀ọ́ fún oṣù mẹ́ta, oṣù mẹ́fà àti ọdún kan fún diplomat. Lo àǹfààní yìí lónìí láti pàdé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí a ní ní ilé-iṣẹ́ wa àti àyíká tó kójú òṣùwọ̀n. Ẹ kàn sí www.refacademy.org. Láti mọ̀ nípa wa síwájú sí i, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08106685100. Rare Edge Film and Art Academy. Fi ẹ̀bùn rẹ hàn lónìí kí o sì mú àlá rẹ ṣẹ. Kò sólókò lóko. Kò sólókò dóko. Kò sólókò lóko. Àìsílé olóngìní, ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu. Koríko ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni ló tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ ni ọ̀wá. Kò sólókò lóko. Kò sólókò dóko. Kò sólókò lóko. I am disappointed and shocked right now. Irú assumption and accusation wo nìyẹn? Are you? Remy? For how long ni wọ́n ti arrest me that you're just coming now? It took a call from me to you. Kó tó dé kó yọjú sí mi. Are you not aware? Of course you were. Of course you were. Okay, ó ṣẹ̀ṣẹ̀ yé mi báyìí. And it is easy for you to judge. Remy, you don't dare to play this game with me. Borokini. Franca. Lọ́sìn. Jọ̀ọ́, mi ò rántí pé mo sọ fún ẹ pé kó jókòó. You know, it's been ages. And surprisingly, I'm alive and doing well. Well, I'm glad. I am glad. Jọ̀ọ́, mo lálejò. If you don't mind, can you please excuse me? Ṣé marry me? And the last I checked, that is none of your business. Of course. Of course. Could you excuse me? I'll leave. That's no problem, but only question kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ. I owe you no answer. Ọmọ Jọ́sí. Báwo ló ṣe ṣe? Like I said, Rotimi. Ṣé mọ́ra ni? Life. Always full. You see, you here, you're a king when it comes to leftovers. Thank you for banking with me always. Yes. Hi. Báwo ṣe
I spoke to your dad already. Oh. So that lè gbà kí wọ́n wọlé jẹ́ káwọn ọ̀rẹ́ mi wọlé àbí? I don't understand. Shame you can show it. I remember you were. Fine. Should you check result here? Is that why you came here? Well, yes, I have checked it and I failed. Are you happy now? Do you really think I'll be happy if you fail? Jason, you don't care. And no, I do not blame you. You have no reason to care about me, do you? Nobody cares and it's fine. So every one of you, Bukayo is that ugly, crazy dullard. Omolowo tí wọ́n ti kẹ́lákẹ́ bàjẹ́, the idiot. The only person who You know what? Thinking about it now. Ever since I was born, just two people had ever loved me unconditionally, and that was my mom and Uthman, you, Tidiriwo. Now, judging from where they are today, I understand if no one wants to move closer to me. I understand if everyone is trying to avoid me. Maybe I'm not someone to be loved after all. It's fine, Jason. It's fine. I'll be just fine. But you know I loved you, right? Please just tell me you do. Loved. That is the key word. Loved. Go away, Jason. Go to your beautiful and smart girlfriend, KG. Go. See, it's fine. I understand. Mope, equal smart, create voids in your heart. You just. I do not need anybody to fill the void in my heart. I love my void. Made the daddy to want my attend this year. Rubbish. My year 1 in school, that was when I met him. We got talking and all of that, and you know, settling down and stuff. So after that, one thing led to the other, and we started a relationship. Let me guess. It ended in tears, right? Yeah. He promised me everything, and he left me with unwanted pregnancy. Wow. 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 That was a long time ago, anyways. So, can we talk business? Ekaso. Can you call fine, sir? I'm sorry, who are you? Maid. Oh, Mushiwa, okay for now. Thank you. Okay. Sorry. She woman by anybody sorry? Sir? I mean, Bukayo. She man by anybody sorry? Ara o. Àfi kí wọ́n máa bára wọn sọ̀rọ̀ láàrin òru. I understand. She needs help. Sorry, excuse me. What's your name? Comfort. Nice. I'm Jason. Nice to meet you. Ẹ̀yin ni Jason tí wọ́n sọ. Jason tí wọ́n sọ. Kí ló sọ pé mo ṣe? Ẹ má worry. No. Talk to me. Kí ló sọ pé mo ṣe? Sorry. Trust me, I won't tell anything. Just tell me what did she say. Ní ọjọ́ tí ọ̀rẹ́ wọn wá síbí, ni mo gbọ́ tí wọ́n sọ wípé ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ sí ní lo drug kẹ́ tó kùnrin àwọn. Thank you. But ọ̀rẹ́ wo ló sọ fún? Ọ̀rẹ́ wọn kan báyìí. Báwo ló ṣe rí? Wọ́n sanra púpọ̀, wọ́n pupa, wọ́n dẹ̀ ga púpọ̀. Àǹtí yẹn mi mọ orúkọ wọn. All right, Ashe, thank you. Bewaji. Start your journey into film and television today at Rare Edge Film and Arts Academy. With hands-on training from industry professionals, you can learn digital media design, 3D animation and VFX,
film masterclass, entrepreneurship, integrated filmmaking, digital video production, film business, and acting for film. We offer 3-month certificate, 6 months diploma certificate, and 1-year diploma. Take advantage. Access industry experts and our professional facilities. You can register now at www.refaacademy.org. For more information, you can call 081-066-85100. Rare Edge Film and Art Academy. Explore your talents, fulfill your dreams. Borokini. Wọ́n sọ wípé ẹ̀ ń lọ fún trial. Kí ni I expect? Ṣé fẹ́ kí n play guilty ni? No, I don't mean that. Mo kàn ń wò pé ọ̀rọ̀ yìí ti wá lágbára báyìí. Ọwọ́ yín ní ká ti bẹ̀rẹ̀ Mr. Chairman. How do you mean? Ọwọ́ mi. Ṣé ẹ rò pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pé bóyá mo lọ́wọ́ nínú ẹ̀? Though mo mọ̀ pé kíní á lọ́wọ́ ti olóṣèlú nínú láti òkè. But believe me honestly, I don't know anything about it. Ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ Mr. Chairman. Àmọ̀ràn kan ní ìbágbà yìí. Why don't you call the deputy? Kíkẹ́. Ṣé Kíkẹ́ ló lọ́wọ́ nínú nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi ni? I don't say that. Nǹkan tí mo kàn try láti sọ ni pé bóyá ó máa mọ 1 or 2 people láti call tó máa lè wà of assistant. That is tó bá yẹ pé political battle ni mo face. And the only person tó lè gbógun tèmi náà ni Kíkẹ́. Ẹ̀yin dẹ̀ ni chairman ẹ̀, so. I understand. I understand. Chairman, is it that you're a threat to me or you're useless to me? Ẹ ṣé tẹ́ wá, ẹ máa lọ. Hey, Jason. Bewaji, hi. Ṣé o lọ síbi kan dábò fẹ́ ra nǹkan? I came to see you, Bewaji. Okay, what's up? What did Bukayo tell you about me? Me understand. I'm talking about Uthman, drugs, and stuff like that in relation with me. Nothing or nothing. Nothing. Well, everything to software ni Momo. I know everything she told you. But you see, I'm just here to tell you not to take any of our words to heart. See, in the past few days, Bukayo has been a junkie. He will not lay attest to one not doing shit to budget people not to banly. So don't take our words serious. But you seem to. Tority will not take her too serious. Oh, you want to like to confuse me otherwise. What are you afraid of? Bewaji, it's not what I am afraid of. It's who I am afraid for. And that is you, Bewaji. That is you. You see, whoever these guys are, I'm going to Uthman for one. Uthman was murdered? I don't know, Bewaji. But you see, I think the best thing for us to do at this time is keep our mouth shut. And you see, if these things that Bukayo told you, you can get yourself into trouble. The best thing is to not tell anyone about it. Are you threatening already? I am not. But you see, what is best for every one of us is to keep our mouth shut. And I mean totally shut. Bewaji, keep your mouth shut. Do not tell anybody anything. I'll see you later. My regards to your mom. Bye. Báwo ló ṣe convince ẹ? Wọ́n jẹ́ kí anybody fojú rí. And mo ń rò pé ṣé kò ń ṣe abuse of rights nìyẹn? Kì í ṣe lawyer. Lawyer ẹnìkan ló lè decide ẹni tó bá fẹ́ jẹ́ kó rí. Anyway, mo feel pé tó bá jẹ́ pé wọ́n hide anything ni wọ́n ò ní fẹ́ kéèyàn kankan rí.
Franca. I must not lose this case. I do not know how to lose. Káfí gbólá chikini ká fọ̀dọ̀ sílẹ̀ fọ̀dọ̀. Oyè ní ó mà ṣe o. Àwọn lálejò lójú kò fi ríran. Adérọlá ni ẹ wá kà pé èèyàn pàtàkì ilẹ̀ ń gba ọ̀rọ̀ ẹbí ẹni gbàgbà ọtí. Èèyàn lásán ìkejì ajá ni. Ó mà ṣe o. Kí ló ṣe? Kí nìkan tó ṣe gan? Ẹ̀yin ò lè mọ̀. Èèyàn burúkú l'Adérọlá. Kódà ó ti ba ìlú ìjẹ́, ó ti ba ilé jẹ́, ó bọ̀nà jẹ́. Ó ti fọ́gbà yángà. Lẹ́ni tó yẹ pé mi àti ẹ̀ fara rora. Tọ́ bá ní kẹ́ lọ pé bó ti ń rí wá bó ti ń rí rè. Àjọ fara rora mo mọ̀ wá ohun tí ń bá sọ ń pa ẹ̀kẹ́nikẹ́ni má tún jiyàn. Ẹni sùúrù. That means it's not out of place. Ètò túmọ̀ sí wípé ẹjọ́ ba ìlú yìí jẹ́ ni. Èmi kọ́ ní ọba bàálù gangan jẹ́ o. Mò ń sọ fún ẹ pé mo mọ̀ wá èèyàn ni mo ṣe ń sọ irú èèyàn tó jẹ́ ẹranko ni. Àjọ bàálù jẹ́ ó dá dúró. Tí a bá tó bá lóun fẹ́ hùwà kan tá a bá ní rárá má ṣe. Ó lè gbọ́ sí wa lẹ́nu, ó lè má gbọ́ sí wa lẹ́nu. Ṣé bóun ládélé ọba ní ẹnu ẹ̀dẹ̀ làṣẹ wà, kò sẹ́ni tó gbọ́dọ̀ kọ sí lẹ́nu. Ẹ yẹ kí n wá bẹ̀rẹ̀ sí kó lẹ́sẹ̀ ní kí n máa nà torí bójú obìnrin. Àmọ́ tó bá jẹ́ wípé ìgbésẹ̀ tó máa wá pa ìlú lára náà ṣé bẹ́ẹ̀ ṣe máa gbé náà rè. Bẹ́ẹ̀ ni òun ló láṣẹ o. Àfi tó tí n bá bá fàájú inú lè bí mi mo lè kó gbájú fún but àwọn èèyàn wọ́n lè arrest mi wọ́n á ní èé ṣe tí wọ́n á ní arọ́ba fín lọ́ba ń pa. Ó ṣe débi kanjọ́ kan mo fẹ́ sẹ́ńgbò bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ara mi tún wá wálẹ̀ pé ọba mà ní adélé ni àfi ká ra fílẹ̀ bẹ́ẹ̀. Ìwà yẹn pọ̀ tó yẹn. Seriously ṣé o fẹ́ gba ìmọ̀ràn tèmi? Oyè níyì ṣé o fẹ́ gbà mọ́? Mo gbọ́ yín sà, mo gbọ́ yín. Tí o bá ti fẹ́ gbé nǹkan rẹ ṣe nínú ìlú Pàkúrọ̀ yìí rárá yẹ̀bá díẹ̀ fún Adérọlá. Kódà àbúrò ẹ̀ gan ẹ jìnnà sí Adérọlá ìwọ àtàbúrò ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run jẹ́ kọ́wọ́ yín tó ipò ọba nídìílé yín. Ṣó wàá lè tó yìí? Ó lè strongly. Bẹ́ẹ̀ ni ó lè ju gbogbo ètí wọ́n ń ròyìn lọ. Adérọlá. Bẹ́ẹ̀ ni ẹ̀ dájọ́ wáyé tó bá ń wìn ẹ̀yin má gbọ́ sí mi lẹ́nu níkẹyìn ẹ̀ mọ̀ wípé ilẹ̀kùn rèé tó rínú tó tún róde ó mọ iye ọba tí mo ti lò gbò. Ilẹ̀kùn ní bá ṣe wà báyìí. So ìwọ ò mọ̀. Bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ nípa fíìmù àti eré àgbéléwò lónìí ní Rare Edge Film and Art Academy lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Wá kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń lo ìmọ̀ ìgbàlódé tòde òní nípa bí a ṣe ń gbé sinimá jáde lóríṣiríṣi lọ́nà ìgbàlódé tòde òní. Ọ̀nà tí a lè gbà sọdúngbó àti bí a ṣe lè sọ ọ́ di ọrọ̀ ajé pẹ̀lú ẹ̀kọ́ nípa eré orí ìtàgé. Àdánilẹ́kọ̀ọ́ fún oṣù 3, oṣù 6 àti ọdún kan fún diplomat. Lo àǹfààní yìí lónìí láti pàdé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí a ní ní ilé-iṣẹ́ wa àti àyíká tó kójú òṣùwọ̀n. Ẹ kàn sí www.refacademy.org. Láti mọ̀ nípa wa síwájú sí i, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08106685100. Rare Edge Film and Art Academy. Fi ẹ̀bùn rẹ hàn lónìí kí o sì mú àlá rẹ ṣẹ. We are down to 3. Rẹ̀mí, Fúntọ́ àti Kíkẹ́. Mo sọ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò lè ṣẹ̀yìn kan náà mẹ́tẹ̀ẹ̀ta. I agree. Remy is our prime suspect. Sentiment talking. Sentiments? I don't agree with you. See, because, ọ̀rọ̀ ẹ yé mi. On transfer aggression tó ní pẹ̀lú lọ́sìn. On transfer ẹ̀ sórí ọ̀rọ̀ mọ́mí ẹni. Kò dẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀. I know you hate Junior.
ó dá mi lójú. But kò mean pé mọ́mí ẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀. If you ask me, I will tell you point blank, that woman is a good woman. And that is sentiment talking. Wo ìwọ ló mọ̀. And no, tó bá rò pé Fúntọ́ ni. Why? Because Fúntọ́ ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀. The truth is, kò sí in good times pẹ̀lú mọ́mí ẹ̀ for some time now. And then she has a lot of problems she's battling with on her own. So even gan tó bá wá mọ̀ ń pa ẹ̀ àbí ó wà behind all of this, kò lè wá too careless, kan arrest ẹ̀ bó ṣe arrest ẹ̀. So since tó ti gather gbogbo facts yẹn, why did you hire the lawyer? Sí ọ̀rọ̀ ló ká mi lára. What if it's part of the plans? Ó ti wo movies jù, ó dẹ̀ ti ń dẹ̀ láàmú. See, I am sure Kike is the prime suspect. So Kike ni? Yes. Since tó ti mọ̀ pé Kike ni, kí ni next move wa? Èèyàn máa wá gbogbo evidence tí èèyàn bá lè fi nail ẹ̀ ni, and that's it. Okay. So I think what we need to do now is to go deep into Mrs. Kalejaye's past, both politically and whatsoever. Tó bá ti ní pẹ̀lú àwọn èèyàn. Okay, I'll get to work then. Olani hearing wa. I dey need láti mọ gbogbo weaknesses wa before then, because defense is the best form of attack. Okay, then I'll get to work. Dúró. Ṣé o mọ woman yẹn dáadáa? I do. Kí ló dé? Very well. Why are you asking? I feel we need to call her in as our witness. Why? Ṣé o mọ̀ pé prosecution wa máa fẹ́ witness pẹ̀lú Fúntọ́? Since tó dẹ̀ jẹ́ pé òun ló mọ mọ́mì ẹ̀ jù, I think this will be a great opportunity for us. So like I should call her in? Yes. Borokini. Hello? Franca? How far? Mo sọ fóònù mi nù ni. Congo Samaritan torí ló ṣẹ̀ṣẹ̀ bá mi return ẹ̀ láàárọ̀. No. Èmi náà try láti reach ẹ̀ náà, náà bẹ́ẹ̀ ò lọ. Ìgbà tó dẹ̀ fún mi ládírẹ́sì. No. Wọ́n sọ pé àwọn ò lè gbè sẹ́yìn ìyá àbẹ̀mọ. I'm sorry, she's not coming. Mrs. Kalejaye was aware of her daughter's addiction troubles. And kí ni nǹkan tó ṣe sí? As a good mother, she hired a private therapist láti wá tọ́jú ẹ̀ nílé. Wọ́n dẹ̀ make sure pé àwọn cut off every possibilities tó lè fi ní access sí egbògi olóró yìí, because ó ní zero toleration fún hard substances. After some times, wọ́n ní little misunderstanding. Ó dẹ̀ kúrò nílé. Hence, she returned. And ṣe rí ọ̀rọ̀ cash tá à ń sọ yìí, wọ́n kàn fẹ́ fi blackmail client mi lásán ni. Because net worth wọn gan, ó worth ×3 owó tán rí nínú ilé yìí. Gbogbo wa la dẹ̀ mọ̀ pé gbajúgbajà business woman ni Mrs. Kalejaye. Owó tá à ń sọ̀rọ̀ nípa èyí, owó tó kéré gidi gan ni. Her source of income has never been questioned. My lord. Sit. My lord, may I call on my first witness? Ms. Funto Kalejaye.
Miss Funta Kalejai, kí lẹ lè ṣàlàyé nípa arábìnrin yìí? She was my mother. Yes, was. Àwọn man stock ilé pẹ̀lú oríṣiríṣi drugs. How do you think I started taking drugs? You think I bought it? I took it from one of the stash that she keeps in the house. And láti ìgbà yẹn, I've always been taking it and I loved it. Yes, she tried to stop me from taking the drugs. Okay. But she never stopped bringing them home. Okay, thank you. You may step down. My lord, may I call on my second witness? Mrs. Remileku Lawson. Are you a Christian or a Muslim? I'm a Christian. Say after me. It's everything. I, Remileku Lawson. Promise to say the truth. Promise to say the truth. And nothing but the truth. And nothing but the truth. So help me God. So help me God. Mrs. Remileku Lawson, during those period of time, I gbọ́ pé ẹ̀yin ni therapist fún Funta Kalejai. Yes, correct. Was there any sign of improvement? Yes, but nǹkan tó máa ń rú mi lójú ni pé a tún padà sí the drugs yẹn tó bá yá. Ṣé ó dẹ̀ máa ń jáde regularly? Not really ní gbogbo time tèmi wà pẹ̀lú ẹ̀yẹn kò ń ṣe bẹ́ẹ̀ yẹn jáde. But ibo ló ti wá ń rí àwọn drugs tó máa ń lò? Actually, there is no logical explanation to that. But mo ní feeling pé ó dàbí pé wọ́n máa ń mú drug wá bá ń lé ni. Or kó jẹ́ pé nínú ilé yẹn gan pàápàá drugs wà ń bẹ káàkiri tó jẹ́ pé it's easy for her to just pick on it and use it. Miss Remileku Lawson, during those period of time, ẹ jẹ́ ọ̀rẹ́ fún Mrs. Kalejai? Ben, yes. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ǹjẹ́ ẹ ṣe àkíyèsí àwọn ìwà kan tí wọ́n ń wù? Ṣé ọ̀rẹ́ mi? Bẹ́ẹ̀ni. Not really, but there's this strange sense of urgency. Ẹ mọ̀ bí kára èèyàn máa balẹ̀, bí pé kẹ́rù máa bàyàn, bí ẹ mọ̀ tẹ́yàn kí bí kẹ́yàn máa káwọ́ lérí sunkún kiri, bí pé káyà èèyàn máa já, bí kẹ́yàn fẹ́ jáde láyé, bí pé káwọn nǹkan ṣáà ṣẹlẹ̀, bí pé kó ṣáà sálọ, kó sálọ. At the point ó pè mí ó ní pé òun fẹ́ sá kúrò nílùú. Pé ó ń ṣe òun bíi kóun jáde láyé. Ibi tó ti ń sá kúlúbákúlúbà káàkiri tí ò mọ̀ yìí tó fẹ́ ṣe náà ni àwọn agbófinró ni wọ́n wá arrest ẹ̀. Olúwa mi, that will be all for now. Kí ni nǹkan tí mo ṣe fún ẹ gan? Kí ló dé tó pàdé bí? Remi, mi ò pa ẹ́ lọ́mọ. God is my witness. Mi ò pa ẹ́ lọ́mọ. Ó mà ga ọ́. Téèyàn bá dáràn tán, wọn lọ́lọ́run lẹ́lẹ́rìí àwọn. Gbogbo ọ̀ràn tẹ máa ń dá náà níwájú Ọlọ́run náà lẹ ti máa ń dá. Jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ lọ́mọ ló ti organize rẹ̀ wípé òun kàn fẹ́ ṣe moderate and small party fún màmá òun. Ìwọ ló dé o ló wá sọ party yẹn di ńlá. Ìwọ yìí kan náà ló pa àwọn aláṣẹ, àwọn onígbá, àwọn aláwo ló fẹ́ lójú yánnayàndan. Ìwọ yìí náà ló pe àwọn kúùkù kan specially ló láwọn kinní kan special, àwọn kinní kan ó mọ̀ pé ìwọ náà ló wà nídìí gbogbo ẹ̀. But Remi, remember I got you out of jail. Mi ní rò pé àmọ́ mú ẹ jáde kúrò ní jail pé kó wá witness ikú ọmọ ẹ. Mi ò pa ọmọ ẹ, kí ni ikú Dẹ́mi fẹ́ dà fún mi Remi? Èmi kọ́ mo pa ọmọ ẹ. Má làágùn jìnnà. Ọ̀rọ̀ ẹ ti yé mi. Sórí mi ò wá síbí báyìí láti wá gbọ́ gbogbo nǹkan tó fẹ́ sọ.
But mo kàn wò pé lọ́lá ọ̀rẹ́ ta jẹ́ ṣá. Bóyá you will come out to tell me the truth so that èmi náà lè mọ bí mo ṣe máa gbé gbèsè àti ràn ẹ́ lọ́wọ́. Remi, yes. Please listen. See, I am not ready to listen to you because this is where you are going to rot. This is where your daughter will rot. This is where you will end your life. Because bá yẹ pé o sọ fún mi ni, èmi á mọ bí mo ṣe máa pa jáde, máa mọ bí mo ṣe máa jáde, máa mọ bí mo ṣe máa ràn ẹ́ lọ́wọ́. Kọ́lẹ̀ jáyé, this is how you are going to please don't touch me. Please. Ṣé toilet wọn pé méje ń bí báyìí ṣá? Báwo ló ṣe wá ń kó pẹ̀lú ọ̀rọ̀ area ṣe mọ̀ pé ó lè ṣí ẹ̀ toilet? Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ohun tó máa kó níbí báyìí á dùdú gbọ́dọ̀. Borokini. Now, ṣé lóòótọ́ ni gbogbo àwọn ẹ̀sùn tí ìjọba fi kan arábìnrin yìí? Yes. Order! Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ò jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu, èyí a ní ó kí ni lẹ́yìn, ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni, ara la mọ̀, a ò mọ̀nú. Yé o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́, ọ̀rẹ́ onírìkíṣí, ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, ìkà ọ̀rẹ́ o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, máa lọ.